ó lágbára o ọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò ní Lagos State ọ̀rọ̀ wọn mà ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀yin èèyàn mi lọ́tẹ̀ yìí Alhaji Wasiu Alabi Pasuma àwọn náà máa tún ti fún Koko Zaria ní ìmọ̀ràn tó ṣe kókó tó ṣe pàtàkì ìmọ̀ràn tó ṣe pé tí Koko Zaria bá farabalẹ̀ tó bá gbé ìyẹ̀wò dáadáa á ràn lọ́wọ́ ó dẹ̀ máa help ẹ̀ nínú gbogbo rògbòdìyàn tó wà ńlẹ̀ yìí tí wọ́n ń fà lọ́tún lọ́sì nínú ẹgbẹ́ yẹn pàápàá lórí ọ̀dàlẹ̀ tí wọ́n ń pè é pẹ̀lú bó ṣe kúrò lẹ́yìn MC Oluomo tó bá tàfà ségò lọ. Kí wá ní ìmọ̀ràn tí Alhaji Wasiu Alabi gba Koko Zaria? Ìmọ̀ràn yẹn náà ló sì dá lórí wípé ìtẹ́lọ́rùn báyìí ó ní ọba ìwà. Ẹ̀dá tí ò bá ti nítẹ́lọ́rùn á ní pọ́blẹ́mù. Bẹ́ẹ̀ sì ni èèyàn ò kì í jẹ méjì ní àbàlàdé. Bẹ́ẹ̀ kò possible kí Koko Zaria gẹ́gẹ́ bí ọmọ Kwara State tí gbogbo wa mọ̀ sí kó jẹ chairman lẹ́kọ̀ọ́ kó tún lọ jẹ ní Kwara State. Ikọ́ ló máa fọwọ́ mú nínú méjèèjì yálà kó jẹ ní Lagos State àbí kó lọ jẹ nílùú ẹ̀ ìyẹn ní Kwara State. Ẹ̀yin èèyàn abẹ́rẹ́ wípé ìmọ̀ràn tó ṣe kókó tó ṣe pàtàkì ni tó ṣe pé tí Koko Zaria bá mọ̀ lò á ràn lọ́wọ́ dáadáa nínú gbogbo wàhálà tó wà nílẹ̀ yìí. Ìyẹn apá kan ẹ̀yin èèyàn mi Alhaji Wasiu Alabi Pasuma recently lórí Facebook page wọn ni wọ́n tún ti gbóṣùbà káre wọ́n ti gbóṣùbà dánsákì fún Alhaji Musiliu Akínsànyà MC Oluomo. Bẹ́ẹ̀ kódà wọ́n tún acknowledge ẹ̀ gẹ́gẹ́ bí incoming national president ẹgbẹ́ NURTW. Eléyìí tún lágbára ẹ̀yin èèyàn. Àmọ́ kí n tó sọ much lórí ẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ jọ wo fídíò yìí kẹ́ ẹ gbọ́ ìmọ̀ràn tí Alhaji Wasiu Alabi Pasuma tí wọ́n gba Koko Zaria lórí ọ̀rọ̀ ipò tí wọ́n jọ ń fà mọ́ra wọn lọ́wọ́ nínú ẹgbẹ́ yẹn. Ó lẹ́jà òní róró kó o ṣojú lé méjì ó lè jẹ́ ṣáàmà lẹ́kọ̀ọ́ ó tún jẹ́ ṣáàmà ní Kwara. Èkó ti tó ó lẹ́kọ̀ọ́ ti tó Èkó ti tó làbàkà fún òun nítẹ̀lọ́rùn wá yá ìtẹ́lọ́rùn ò bá ọgbà ìwà ni ó ìtẹ́lọ́rùn ò bá ọgbà ìwà ni àwọn ìlú. Láàrin àkọ́kọ́ gọ́gọ́ ó yá Koko Zaria àyàrá o. Wọ́n ń ṣe bòrè sọ̀rọ̀ àti wà champions league wálé. Ó yá kíni Koko kíni Koko. Ó lágbára ọ̀rọ̀ rẹ̀ o ìmọ̀ràn lẹ́gbọ́ tí Alhaji Wasiu Alabi Pasuma tí wọ́n tó gba Koko Zaria yìí. Bẹ́ẹ̀ kò dẹ̀ sí nǹkan tó burú nù ẹ̀ because ọ̀pọ̀ nínú àwọn olórin yìí a lot of them some of them láti rí tí wọ́n ti ń dìde láti dá sí gbogbo rògbòdìyàn fàúnfà tó wà nínú ẹgbẹ́ NURTW ní Lagos State. Àdẹ̀lẹ̀ blame wọn pé kí ló dé tí wọ́n fi ń dá sí torí gbogbo àná la mọ̀ wípé àwọn ọmọ onímọ́tò yìí pàápàá jùlọ MC Oluomo àwọn kákọ̀s MC Oluomo tẹ́lẹ̀ MC Kudeleti Tafasego Koko Zaria gan inclusive kò sí irú pati tí wọ́n lè borí wọ̀ tán bá ti rí ẹni olórin especially àwọn gbajúmọ̀ olórin bíi Alhaji Wasiu Alabi Pasuma King Wasiu Ayinde Saheed Òṣùpá gbogbo wọn bẹ́ẹ̀ tán bá ti borí wọlé wọ́n máa ń náwó dáadáa fáwọn olórin. So ó jẹ́ kí ọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò kó tún concern àwọn náà ó jẹ́ kó ṣe kókó fún wọn náà láti agitate fún peace láàrin àwọn ọmọ onímọ́tò and pàápàá jùlọ gan some of us náà ta ti ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ onímọ́tò kì í ṣe torí nǹkan míì bí kì í ṣe torí pé a fẹ́ kí peace kó wà láàrin àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò ni yes nítorí tí peace bá wà láàrin wọn ni ọkàn kálukú máa balẹ̀ okay everybody á balẹ̀ pé tóun bá jáde tóun wọ mọ́tò òun ò ní dé gáràjì tóun ti fẹ́ wọ mọ́tò kí wàhálà máa ṣẹlẹ̀ ńbẹ̀ àbí kán máa yọ̀gò síra wọn kán máa yọ̀bẹ síra wọn kálukú ọkàn wọn máa balẹ̀ láti lọ wọ mọ́tò gáràjì and ọ̀pọ̀ wa náà la dẹ̀ mọ̀ wípé tí peace bá ti wà láàrin wọn peace máa wà ní society tí wọ́n wà náà ni definitely peace máa wà everywhere so we are just agitating for peace láàrin wọn adẹ̀dúpẹ́ pé Alhaji Wasiu Alabi Pasuma àwọn náà kò yan Oluomo kéré àwọn náà tún kíra ẹ̀ náà níbẹ̀ ni wọ́n sì acknowledge gẹ́gẹ́ bí incoming national president. Wọ́n jẹ́ Koko Zaria máa mú ìmọ̀ràn tí wọ́n gbà yìí ǹjẹ́ ó máa mú lò àbí kò ní mú lò ojú wo lẹ́yìn náà fèrè ìhàwó ló kọ sí yín ẹ máa jẹ́ sí comment. Ẹ má gbàgbé láti máa follow DIGINAIJA online lórí Facebook link tó wà ní comment section fídíò yìí máa gbé yín lórí page wa gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa lórí YouTube ẹ̀yin náà máa subscribe kẹ́dẹ̀ máa on notification bell yín ẹ máa bá wa fún fídíò yìí ní ìka ọwọ́ ìyẹn thumbs of like kẹ́dẹ̀ máa bá wa share lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà